adúpẹ́ alọ́ba tuntun aráyé ẹ bá wa yọ̀ akore. Adúpẹ́ alọ́ba tuntun aráyé ẹ bá wa yọ̀ akore. Adúpẹ́ alọ́ba tuntun aráyé ẹ bá wa yọ̀ akore. Adúpẹ́ alọ́ba tuntun aráyé ẹ bá wa yọ̀ akore. Àwa ò lè ṣe bọ́ọ̀lọ́ ló bá wa ṣe wẹ́rẹ́ Ọ̀yọ́ ò lè. Gbogbo èèyàn tí láǹfààní láti mọ gbọ́ wa iná mọ̀nàmọ́ná yẹn iná ló ṣe mọ̀nàmọ́ná yìí tá à ń pẹ̀kẹ́lù náà ni pé àwọn oríṣiríṣi fọ́nrán táwọn èèyàn ń gbé jákèjádò sórí ẹ̀rọ ayélujára pé tó Aláàfin talàgbà ta lọmọdé ta ni kíní kẹta ni pẹ́pẹ́sẹ́ àǹdẹ́ lánàá ibi tí Aláàfin àti Ọọ̀ni Ife tí wọ́n ti pàdé nílùú Ìbàdàn nígbà tí Ọọ̀ni ń bọ̀ tó nawọ́ sí Aláàfin tí wọ́n sì kíra wọn àwọn èèyàn ní pé tó bí àrífín ìlórí ẹ dákun mo ti gbàlejò wá láti Nasarawa ìyá Adéyínká Ọlásùnkànmí pẹ̀lú bí àwòrán ọ̀yá ẹ bá tẹnubọ̀. Kéèyàn tó tẹ ọkọ̀ létí àti nípè àti nípè. Hello ẹ ti wà lórí ètò. Ẹ káàbọ̀ padà o. Akọ àtàrọ̀ ẹ kú òun o. Ẹ ṣeun bàbá kò ní bàjẹ́. Ẹ bá wa dá sí i. Kò ní bàjẹ́ o. Àṣẹ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè kẹ́sì bá wa dá sí i. Orúkọ mi ni Ọ̀nàrẹ́bù Ọláwọlé Adéwọlé. Ẹ ṣeun kò ní bàjẹ́ bàbá ó yẹ bá wa ganu sí i. Mo wà ní ìlú Kélébé báyìí. Tọ́ ẹ ṣeun ẹ máa bá wa káwọn ará Kélébé. Ṣé ẹ rí ọ̀rọ̀ yẹn ó kàn jẹ́ pé nígbà míì téèyàn bá sọ̀rọ̀ àwọn tó fẹ́ gbọ́ ìyẹn náà ìyẹn put in consideration. Àwọn tí wọ́n nígbà tí Ọọ̀ni ó kí Aláàfin wà lórí ìjókòó mo kàn fẹ́ kí wọ́n mú àpẹẹrẹ ẹni tó ní láárí kan tó sọrú ọ̀rọ̀ yẹn wá. Ẹ kàn mú àpẹẹrẹ tó ní láárí kan bóyá àwọn fẹ́ pé gbogbo ẹni àwọn tí ń sọ̀rọ̀ yẹn bóyá gbogbo dẹ́tà tẹ́lómi ìṣẹ́nu wọn kò ju 100 naira lọ o kò ju 200 naira lọ o. tí ò níṣẹ́ kankan gan gún mọ́ kan lọ́wọ́. ẹni tí ò níṣẹ́ ó free gan ẹ dákun èèyàn tó ní láárí okay for instance now medical doctor wo ni ó sọrú nǹkan yẹn lọ́ọ̀yà wo ni ó sọrú nǹkan yẹn tíṣà wo ni ó sọrú nǹkan yẹn bíríkìlà wo tó ti wọ̀ títí mú ọbẹ̀ látàárọ̀ ni ó sọrú nǹkan yẹn. Kódà ọlọ́kadà tó ti bẹ̀rẹ̀ ọ̀kadà tó ti bẹ̀rẹ̀ sí láti ìdájí bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí tí ò tí ì páàkì kò ní sọrú ọ̀rọ̀ yẹn. Àwọn kẹ́nimọ́ ní tẹ̀m̀bẹ̀lẹ̀kún wèrè àwọn ajà alẹ́ tí ìkẹ́kọ̀ọ́ ò ní túmọ̀ sí àwọn ọmọ bá bàjẹ́ àtúká wọn sí lóore kankan tí wọ́n fẹ́ ṣe náà tẹ́lẹ̀ àwọn ni wọ́n mọ̀ sọrú ọ̀rọ̀ yẹn. Ẹ dákun ẹni tí ó mu mílíkì kò sí èrè ẹni tí wọ́n ń pa agolo lá òun ní í ṣe. ọlọ ti ń pa. pé ọ̀jájá sọ síta fúnra ara rẹ̀ pé Akeem ọwọ́ adé o owó Abímbọ́lá Aláàfin ìbéèrè ni wọ́n kọ́ béèrè lọ́wọ́ MC Money nù èyí tí wọ́n kọ́ béèrè lọ́wọ́ MC Money náà nù nígbà tó ké sí i láti Nasarawa. ibi tọ́rọ̀ dé dúró nìyẹn àìṣe rí social media nígbà míì aburú tí àwọn kan fi ń ṣe ó pọ̀ ju dáadáa tó yẹ kí wọ́n mọ̀ fi ṣe lọ. Ìgbà tó ti wípé ẹ wá máa wo ẹlòmíì tó sọ̀rọ̀ yẹn ó kàn gbọ́ pé wọ́n ní wọ́n mọ̀ monetize page ni o kọ́ ọmọ túmọ̀ rẹ̀ kọ́ bó ṣe máa ń sọ. Kò tó máa bí òṣìṣẹ́ yóò tún máa wá àwọn ìjọba ṣe káàkiri. Nǹkan kan ò yé kó mú ẹ̀rí nǹkan tó yé wá fún wa ká gbọ́. Nǹkan ẹyọ kan tó yé wá fún wa ká gbọ́. So fún di eléyìí èmi ò rọ àwọn tí wọ́n nífọ̀n lẹ́ẹ̀kan náà tọrọ ìlú sì yé gbogbo àwọn ọ̀rọ̀ wọ́nrán tí wọ́n ń da nǹkan rú kì í sọ̀rọ̀ tó yá mọ́ tẹ́tí gbọ́ lélẹ́yìí. Ọba kan ló ju ọba kan lọ ọba kan ló kéré sọ́ba kan kì í ṣe ọ̀rọ̀. sẹ́yìn ló sọ̀dọ̀ àwérùn tó bẹ́ẹ̀ já tán. Ó yà mí lẹ́nu ó sò mí lọ́wọ́ ìdàgbàsókè ìlú òun lọ́ọ́ ẹ̀wọ̀n mọ́jọ jà láàrin ara wọn pé Ifẹ̀ ti dìvẹ́lọ́pù kí ni ọba Ọ̀yọ́ ń wò kọ́mọ Ọ̀yọ́ náà káràmásìkí ajé kó náà pé mi náà dìvẹ́lọ́pù lù mí ìtọ́kàn wà nù kí lọ́kàn mú pẹ̀lú pé ok ọ̀dà náà nísìn gbogbo àwọn oníwọ̀nranwọ̀nran tí wọ́n ń sọ̀rọ̀ nígbà ni ọlọ́lá jùlọ tó wá ṣé bàbá rẹ̀ ni wọ́n pè pé kó wá bí ìpàdé o. Ṣé bàbá rẹ̀ gómìnà pé báwọn ọ̀tọ̀kùnlú ìlú náà wọ́n pè. Àwọn lápè sápè kankan nù àwọn àti ń parí wọn dá wà lálẹ́ yìí wọn à ní pè kankan. Ọ̀tọ̀kùnlú ìlú mélòó lọ́wọ́ àti sọ wípé tí Abímbọ́lá wà ṣé rí àwọn èèyàn ẹ wo
tí wọ́n bá tiẹ̀ mọ kúkú mọ́ sọ́nà ẹ̀yin náà ní fi ṣètò lónìí àbí. á tún kí wọn náà kó wọ́n ṣe. àwa náà wá láti wá gbà wọn ká fún wọn ní ọ̀rọ̀ mọ̀ràn ní pẹ̀tọ́ kí wọ́n ṣe pẹ̀lẹ́ kí wọ́n yé máa dá wàhálà àgbà kiri. ẹ sọ fún wọn pé àwọn ilẹ̀ oko ń bẹ tí wọ́n lè máa fi dáko tí wọ́n bá ní tó fẹ́ fàsìkò wọn ṣe. bàbá ilẹ̀ ń bẹ ṣé wọn àti talẹ̀ fáwọn ẹlẹ́nu òdì tán. ṣé ẹ fún eléyìí náà ẹ yẹ kí wọ́n talẹ̀ fẹ́lẹ́nu òdì. torí àwọn nǹkan tó yẹ ká rán táà sẹ́lẹ̀nu ọ̀tún àwọn nǹkan tó yẹ ká máa sẹ́lẹ̀nu ọ̀tún kówó lẹ̀ sẹ́lẹ̀nu ọ̀tún kówó lẹ̀. sẹ́lẹ̀nu ọ̀tún náà kówó lẹ̀. nígbà tí ẹlẹ́nu ọ̀tún òkòwò lẹ̀ ló yẹ ká máa gbà lọ́wọ́ àwọn ẹlẹ́nu òdì àbí. ẹni tó sì talẹ̀ fẹ́lẹ́nu òdì ó nílò owó ẹ̀ sì ṣetán láti bá gbọ́ bùkátà tó fẹ́ fowó ṣe. bó ṣe wà nínú ìkìló wà gbangba. ni pé ká má ta ká má líìsì ẹ̀ ní ká má ta. owó tí wọ́n líìsì ẹ̀ fún lásìkò sọ ká bùkátà tó fẹ́ fi gbọ́ngbà. ẹ mọ̀ wípé ẹni tó ta nǹkan rẹ̀ òun náà mọ̀ pé tóun ta òun ò ní mọ́ nìyẹn kí ó sì dùn ún ló ti ta. ìní yàtọ̀ ìta ń sọ lọ́wọ́ ni wọ́n tún sọ nínú gúrùpù kan yẹn only these bloggers only need and create controversies to generate traffic and this is like calling attention to them. ọ̀tọ̀ ní sọ́run tó ń sọ ṣùgbọ́n tó ń sọ ni pé jẹ́ tráfíkì ká máa mú òmúlòmú ní tí ò jọra wọn ká máa fi wéra wọn ká máa dá ìjálẹ̀ ibi tí ò sí jà ní lọ́wọ́ tí jẹun. unnecessary recognition ni wọ́n ń wá that is just it. ntọ́ wà ń bẹ̀ nù. ẹ ṣeun ẹyin bàbá mi kẹtọ́ wà lọ rà ọbẹ̀ bá a gba aláàfin tí gbọ́ ẹ̀kọ́ yọ̀ la wà yìí aláàfin tí wọn ni ẹ bá a gbà lámà ní yá fi ọ̀rọ̀ àwọn àríjẹ nídìí mọ̀dàrú tí mo pè wọ́n ní sẹ̀bẹ̀rẹ̀ nu àríjẹ nídìí mọ̀dàrú ńlá wọn so ẹ bá a gba gangan lámọ̀ràn gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ ọ̀rọ̀ tó báyìí. etí wọ́n ń pè lámọ̀ràn àwọn ọ̀ràn mẹ́ta kan bẹ téèyàn gbà lámọ̀ràn o. ẹ sá o. olówó ẹ lè gbà lámọ̀ràn kó mú lò. torí tí wọ́n sọ fún yín ni wípé onírú làákàyè báyìí ló fúnra rẹ̀ kó olówó lọ. ẹni ó wà ń pò a friend in power is a lost friend. ọ̀rẹ́ rẹ tó bá ti wà nípò kìí sí ọ̀rẹ́ rẹ mọ́. tó tọrùn ẹbù gan bá ti padà délé ìgbìmọ̀ asòfin báyìí. ó ti di bàbá wa. pé wọn èso ọ̀rẹ́ wa mọ́. ipò yẹn ni ẹ fẹ́ máa wò tí mo bá wà nínú ilé mi ìyàwó mi ò ní kò gbọ́dọ̀ mọ́ sílẹ̀kùn fún yín. torí mo fẹ́ kẹ́yìn náà ìlú tẹ́ ẹ kọ́ ni o. ó yé mi o àmọ́ wípé lágbájá tí bẹ nìbàdàn èèyàn wa ni ẹjẹ àlọ́dọ̀ rẹ̀ kò rí bá àwọn òṣè ti sọ fún tẹ́lẹ̀ pẹ́ ń bọ̀. bó ṣe jẹ́ nù bẹ́ẹ̀ ni. sóhun ló fún yín táìmù pé ẹ máa bọ̀. bó ṣe jẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni. torí wípé àbíṣe bí Ọ̀yọ́ rédíò station nísìnyí kò tí ì làmìlaka ju tá à ń sọ yìí lọ la fi ń rí pẹ́ńbọ bí awérin náà pé bó ṣe wù wá o. tó bá yá padà mọ́ fọ́lẹ̀ protocol Ọlọ́run sì jẹ́ adé bẹ́ẹ̀. so fún di eléyìí àwọn gangan náà mọ ohun tó tọ́ láti ṣe. ọba tó ìgbẹ́mi kan sọ ni wípé ọba tó jẹ tìlú dá ìtàn ló kọ. bẹ́ẹ̀ni. èyí tó sì jẹ náà tìlú dàrú ìtàn lòun náà kọ. bẹ́ẹ̀ni. ẹ̀rí káwọn méjèèjì náà wọ́n jọ kọ̀tàn. bẹ́ẹ̀ni. àmọ́ tàn wo ló ṣe pa fọ́mọ. ìwé ló ṣe fi pamọ́. ṣé tó wà bẹ́ẹ̀ nìyẹn. ó ti yé mi. àwọn orúkọ bàbá mi ń bẹ tí ò ṣe é tọrọ omi mú ń gbòòrò. bẹ́ẹ̀ni. omi lásán ni o wọn ní kí wọ́n fún iṣẹ́ o. fún mi amẹjọ ń kí yín lórí ètò ó ní Santos bàbá ó kí yín. ọlọ́kọ̀ tuntun nu ọmọ mi ọlọ́kọ̀ tuntun nẹ́nẹ́ SUV. kí ọ̀rọ̀ àtẹ́fẹ́ lómi lómi eléyìí so fún di eléyìí ẹjẹ́ afáyé lẹ̀kẹ́ lómi ní ìpè wọlé. ẹ ṣeun bàbá kò ní bàjẹ́. bákan náà wọ́n kí bá mi Sàngódàrè Edward Oyèdèjì wọ́n ní àkó ètò bákan náà bá mi Adékúnlé Azeez àwọn náà wà pẹ̀lú wa bó bá bọ̀ báyìí máa ṣí ẹ̀rẹ̀ ẹ̀yin náà lè dá sí Adéyínká Ọlásùnkànmí ẹ̀yin náà tẹnubọ̀. tọ́ ibi tí mo ti lọ náà ni torí bí a bá gbàgùn gínà là á gbà sọ̀kalẹ̀ téèyàn bá fẹ́ jábọ́. téèyàn bá sì pàdéjò. téèyàn bá pàdéjò. torí àbí tí mo fẹ́ sọ ńbẹ náà ní tọ́jà kókó ni wípé àwọn people yìí distractors lásán ni wọ́n máa distract wa from the core issue from the real issue that is affecting our people torí ẹnìkan náà ro ẹnìkan jókòó ó ṣe affect èmi
ó ṣe affect mi personally lọ́kàn wá so fẹ́ mi lówó àbí so fún mi lówó báyìí ó promote mi àbí ẹ dìde ẹ jókòó ọ̀nà ibo ló gbà ṣùgbọ́n àwọn kinní yìí ní tí wọ́n ń ṣe ẹni torí pé àwọn èèyàn wa náà máa ń fún wọn láyọ̀yọ̀ torí wọ́n lọ ń wo content wọn tí o bá ṣe pé ẹjọ́ bá pọ̀ láti lè mọ báwo ó ṣe dá sí nǹkan mi gbogbo àwọn pípò yèmí ò follow page wọn àti Sokoti ni o àti èyí tó pera rẹ̀ kí ló kọ rẹ̀ yìí ni o tẹnu rẹ̀ gbọ́rọ̀ yìí kí ló kọ rẹ̀ yìí náà kó ọmọ tó wá síbi film village Ibrahim Chata ó bá wọn jà mẹ́ ó create issue níbi tí ò ti sí issue àwọn yẹn ní owó yan náà fi ń wọ ọ̀dọ̀ àwọn kó o sì sanwó ọ̀fẹ́ máa lo pé ó jẹ́ nǹkan kan lórí ayélujára tó o sì jámọ̀ nǹkan kan nínú ayé Awíkóńkó àwọn yẹn ní 10,000 lẹ́nìkan ọ̀sán tó o bá ti lè san ó dẹ̀ kú o mbẹ́. o náà sọ pé àfimí nu o. ẹni tó lọ ń ṣe ń bẹ̀ nù pé òun jámọ̀ nǹkan kan ìwọ táwọn èèyàn dámọ̀ in the scheme of things. orí ọ̀fẹ́ lásán lórí ìjà. tí wọ́n dámọ̀ tó wàá wò kó bọ́yá o ti jámọ̀ nǹkan kan bọ́yá o fẹ́ máa lo influence kan lọ́dọ̀ ẹ̀kàn fẹ́ wá kíní kan láti ibi kan ló ti wá ìtàn kíní nìyẹn business private establishment ni kì í ṣe tourism kíní ilẹ̀ Yorùbá níbẹ̀ yẹn. bákan náà wọ́n rí àtẹ̀jíṣẹ́ yóò Victor àwọn èèyàn wọn ni ẹ̀kú ètò ẹ̀ máa ṣí rẹ̀ ẹ̀yin náà lè tẹ àtẹ̀jíṣẹ́ yín sí abẹ́ comment section. ẹ̀dẹ̀ lè pè wọlé 09033185310 tó wà lójú mú máwòrán yẹn. 09033185310. ẹ lè pè ní normal call ẹ lè pè ní WhatsApp ọ̀dọ̀ wa ní ọjà sí. ibi tí mò ń lọ ni pé àwọn people yìí ibì kan dá wàhálà alẹ̀ níbi tí ò ti sí wàhálà ni làwọn ti ń jẹ àtijọ́ ayẹyẹ ìwúyè ni èyí dáńpẹ̀ Awíkóńkó yìí ló ti bẹ̀rẹ̀ ó ṣe ó ní kí ọba Ọ̀wádé ó tó dórí àpèrè ló ti ní Ọọ̀ni sínú ó ṣe dénú rẹ̀ ó ṣe mọ tó wà nínú rẹ̀ kí ló mọ̀ tó wà nínú rẹ̀. ẹ jẹ́ má forí gbé pè. káti ẹ̀ fi ọ̀rọ̀ èpè lẹ̀ kí ló mọ̀ tó wà nínú kínní sọ́sọ́ wọ́n jọ discuss tó wà nínú wọn. ṣùgbọ́n àwọn èèyàn náà fún àwọn people yìí láyọ̀yọ̀ àwọn náà lọ ń wo content wọn àwọn dẹ̀ ń pawó níbi tí wọ́n ti ń jẹun. bẹ́ẹ̀ bá ti bí thousands of views nísìn òun máa smile to the bank ní every month every 22nd of every month àbí say 20 ni àbí 21st or 22nd I think it's 22nd of every month ni Google máa ń sanwó AdSense. language náà ṣe lójó dàbí 22nd. ni Google máa ń sanwó AdSense ìyẹn báwọn tó bá ní YouTube ibẹ̀ lẹ́dẹ̀ tí ń lọ ń ganú wo content wọn. ṣé YouTube ní bá tó ṣe lè pé tó tún máa fẹ́lẹ́ jù báyìí lọ 22nd. ilé àṣọ ní àwọn pípù yìí ibi táwọn ti ń jẹnu wọn lọ́nà mi wọn lóko wọn lódò wọn nígbà aṣẹ́ kan irú MC Money ní ìsìn yóò ṣe MC wọn yóò pè MC òun nìkan náà ní ṣe kíátíkà òun nìkan náà ní bá wọn talẹ̀ tí ní bá wọn ralé. nígbà tí bá ti lọ wọlé tí mo wo sáìtì tó rẹ̀ mí dẹ ẹ̀fọ́ gan jẹ tí ó jẹ lára. ṣébi tí mo ti irú gbogbo rádàrá nǹkan kan ṣẹlẹ̀ nínú gúrùpù kan tẹ́nìkan ń post kankan èmi tí mo ti jí lóko látàbẹ̀júmọ́ mo kàn rí notification nígbà tí mò ń bọ̀ wá sínú ìlú tí nẹ́tíwọ́ọ̀kì ra wà fẹ́ mo kàn rí notification lókè nígbà tó wò nígbà aṣẹ́ kan tí ò lọ ibì kankan tí ò níṣẹ́ tí ò lábọ̀ àkíyèsí ń gbà mo kàn rí kíní àkíyèsí ń báyìí lókè lẹ́yìn tí mo ti lọ ní oko látàbẹ̀júmọ́ ilẹ̀ mọ̀ mọ́ ni mo ti jí jáde síbẹ̀ ní ti ráyè ọ̀rọ̀ ọlọ́rọ̀ kan ṣùgbọ́n àwọn eléyìí wọn níṣẹ́ wọn lábọ̀ wọn àdẹ̀fẹ́ ṣiṣẹ́ ibi yìí wọ́n mọ create issue ni ibẹ̀ làwọn ò ti jẹun àríjẹ nídìí mọ̀dàrú mo pè wọ́n níṣẹ́ bẹ̀rẹ̀ ibi tẹ́yẹ tàná tẹ́ wá ń sọ pé lórí kíní alára mo tún sọ kíní yẹn mo pòwe ń bi alára kọ pé alára òrò òun ẹ̀yin lẹ̀ wọ́n á sọ pé kó àìsàn ọkọ̀ àìwò sí Ọọ̀ni gangan ti jáde pé Aláàfin Ọ̀yọ́ o báyìí kàṣá o báyìí káwòdì o Aláàfin dẹ̀ ti ní àti Palace Ọ̀yọ́ ni wọ́n ti issue statement wípé àwọn ò bá ọba kankan o àwọn ò bá wọn jẹ ìjà àgbà kankan o àwọn ò sí in any content àwọn content ńlọjà ẹ̀jẹ̀ ti rí pé tí bàbá ń ṣe lẹ́nu lọ́lọ́ náà ni ìrónilágbára lọ́tún lọ́sì ní tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ nìyẹn ṣùgbọ́n àmọ̀ràn tèmi ọgbà wọn ni pé àwọn people yìí ẹ̀jẹ̀ ká má feed wọn pẹ̀lú content yìí tẹ́ ẹ bá ti neglect wọn irú Ọọ̀ni tí wọ́n wá dọ̀rẹ́ gbogbo wọn nísìnyí o wọ́n ti wọ́ Ọọ̀ni náà rí o tí wọ́n máa fà lọ́tún tí wọ́n máa fà lọ́sì nígbà tó bá ti dé fìlà kò sí sọ̀rọ̀ ajá ní ń gbó láwọn pípò yẹn mẹ́
ajá ní gbó tẹ́ bá ṣe lájá ní gbó. olóyìnbó ní silence is the best answer for a fool. ṣùgbọ́n tí àrẹ̀mọ gáàsù wa sọ lẹ́ẹ̀kan pé àwọn kankan ń bẹ tó bá ti di à ń parọ́ ọmọ yàn. kẹwo. irú àwọn pípò èmi wò pé ó yẹ kán fi gbòòrò òfin gbé wọn ni. wọ́n wàá mú evidence tó rí wá tó fi rí lọ́bẹ̀ tó fi gàrú ọwọ́. ibi tó ti rí tèmi àti ẹtijọ́ discuss ẹ̀ tó fi mọ̀ pé mo ní issue pẹ̀lú Ọọ̀ni. ẹ̀ yo wọ́n need àwọn legal team tẹ́ máa gbé àwọn èèyàn yìí tó yẹ pé wọ́n lọ máa bá rojọ́ yẹn ní kóòtù tó bá ti borúkọ jẹ́ nǹkan tí ń wí tẹ́ ni mo wí tí ń tẹ̀ ṣe mò ń gbé ọ ni o ìní ta fẹ́ mọ̀ pé àwọn kílórúkọ rẹ̀ yìí Alhaji tàbí Akégbàgbó pẹ̀lú àwọn kan tí wọ́n fi ọlọ́pàá tí wọ́n fi kíní tí wọ́n sùn wọn nígbà wọn bá fẹ́ borúkọ yẹn defamation and assassination of character náà ń pè nígbà èmi àti ẹtijọ́ jókòó sọ̀rọ̀ tó fi mọ́ gbẹnu mi sọ̀rọ̀ tí ń rán tó máa ní kí ló wí là á wí èèyàn sọ pé kí ló fẹ́ sọ pé kí ló fẹ́ sọ sọ ọmọ tó ìwọ́jà tinúmọ̀nà tó fi mọ́ tó wà lọ́kàn mi tó fi ní tó fi ń sọ tó fi ń fàtàmọ́ mátàmọ́. ìtẹ́mi náà tó wá rí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọn ò ní etí méjì lèyàn sì fi gbọ́rọ̀. ẹja tó wá padà sẹ́yìn ni wọ́n ń lò. ẹja tó padà sẹ́yìn ká wá lọ sínú tán nísìn nílẹ̀ Yorùbá o nílẹ̀ Yorùbá o àṣọ tilẹ̀ bòmí o Aláàfin ò lè dìde kí ọba kọba kankan tọ́ba yà fẹ́ lo ìfẹ́ pé bóyá ru ibi controversial issues bọ́ tí wọ́n bá tún fi àwọn nǹkan kan lélẹ̀ yóò fẹ́ di torí ní abá ṣe lónìí ni ó di ìtàn lọ́la yóò tún di ìtàn ni ẹ wọ́n dẹ̀ ti change ìtàn àti ṣebọ̀ wá àwọn bàbá wọn ni ẹ Aláàfin èdìdé kí ọba kankan tí ó bá ṣe pé ayédáyé òyìnbó tá à ń fojú egbò tẹ́lẹ̀ Aláàfin èdìdé fún gómìnà kankan ẹ dìde ẹ jókòó ẹgbẹ́ orin òkè náà sẹ́dìdì ẹjọ́ kò ń bẹ́nu ọba tiwa ní sọ́ba tí wọ́n kọ́ yẹ ní ẹ lè kàn lábùkù. Ayọ̀ Afọlábí àwọn náà wà wọ́n ní àkú ètò ẹ lè bá wa dá sí tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yìí sí abẹ́ comment section lórí pé oríṣiríṣi táwọn èèyàn ń gbé kí lórí ẹ̀rọ ayélujára pé tó ó yẹ kí Aláàfin kó dìde kí Ọọ̀ni àwọn ọba yìí wọn ò sì jà wọn ọ̀bára wọn ní wàhálà àdẹ́pẹ́ ojú wo lẹ́yìn gan fi wo àwọn èèyàn tí wọ́n ń gbé oríṣiríṣi fọ́nrán ìkiri kí lẹ́yìn gan ẹ̀rọ àmọ̀ràn wo lẹ lè gbà wọ́n. gẹ́gẹ́ bí ìmọ̀ bóyá yóò di bẹ́ẹ̀ pé ọba tí wàá kọjá ẹni lè kàn lábùkù kò sí Fábímbọ́lá ọba tí wàá kọjá ẹni lè kàn lábùkù ẹgbẹ́ òkè. orí adé lè kọ́ nílẹ̀ wa o Aláàfin Ọ̀yọ́ yàtọ̀ nínú ọba o. gbogbo ayé ló mọ̀ ó dájú o pé tọlọ́tọ̀ ní tọ̀hún ọ̀tọ̀ lọ́ba wa o Ọ̀yá orí adé lè kọ́ nílẹ̀ wa o àmọ́ Aláàfin Ọ̀yọ́ yàtọ̀ nínú ọba o. bọ́dé ayé ẹ̀ máa fara ra gbẹdọ́gọ́ ọlọ́lọ́ pé yàtọ̀ kò jọra o. kó tó di pé Adéyínká wọlé Ayọ̀ Afọlábí wọn ní Sokoti yóò bá ẹkùn baba rẹ àwọn náà wíwẹ o èmi kọ́ mo rí i tí wọ́n tẹ̀ ẹni àkàsíta. yẹ mo fẹ́ sọ̀rọ̀ lórí gbogbo àwọn yẹn wọn wà relevant mọ́ àwọn èèyàn náà máa ń pọ́n wọn lé ibi náà yẹ ti bẹ̀rẹ̀ rí gbogbo wọn nírú Sokoti náà ọ wá sínú ààfin lọ́yọ̀ọ́ ẹ̀ nígbà yẹn gbogbo ohun tó rí nígbà lọ padà fi lọ ń bú wa lórí ayélujára bí èpè báyà wọn tẹ̀ lọ́ máa pa àbí wọ́n gba bisikíìtì rẹ̀ lọ́wọ́ rẹ̀ tẹ́ bá rí bí ṣe ń fọ́n tí ń fún ẹ̀mí òkúkú ní ìlọ péjì rẹ̀ yín wò ṣùgbọ́n nígbà mo rí níkànnì ọgbọ́n níbi ètí ìkànnì ọgbọ́n lọ download táwọn ń play táwọn fi ń review gbogbo nǹkan tó sọ yẹn ní ẹ rí bí ìbínú bí èpè báyà wọ́n tẹ̀ lọ́mọ pa báyà ńgbà tó sì wá sọ̀yọ̀ báyà wọn fún ní owó ìbọ̀pò àbí ìbọ̀gbẹ́ tó expect àwọn brown envelope journalist àwọn tó yẹ pé social media fi mí hàn ní gbogbo wọn nígbà wọn pè wọ́n sí eré tíátà mọ́ ó sì sáà wá controversial kan láti create láti máa rí nǹkan jẹun tẹ́ bá rí bí ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú bínú ti bínú ẹ̀rù bí báyà wọ́n tẹ̀ lọ́mọdé ẹ̀ pa ni. mo bọ̀ ẹnìkan bíbà yẹn wọ́n ní Ọlọ́run wà Samuel Olúwatóbi wọ́n ní Ọlọ́run wà Samuel Olúwatóbi Ọlọ́run lẹ́rẹ̀ mí lẹ́kún wọ́n ní wẹ́dọ̀ wọ́n ní Aláàfin kì í ṣe ẹgbẹ́ ọba kọba kankan bákan náà mo tó rí àtẹ̀jíṣẹ́ nìkan níbí wọ́n ní ẹ̀kú ètò àjíṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ òní sí babẹ nìkan kan alẹ́ àbí kí ni wọ́n kọ síbi orúkọ wọn yìí. fún ìdí èyí ń bo mo bọ́rọ̀ mi dé kí MC Money tó pàkúta sọ̀rọ̀ mi. ọ̀rọ̀ Sokoti là ń sọ nígbà wọn àrí wọn pèsè tíátà mọ́ wọ́n sáwà bìkan máa jẹun social media ló wọ́n fi ń wà relevant ṣùgbọ́n
àwa ní rí wọn bá wí bí òsì àwọn táwọn yìí ń dọ̀jà àwọn pípù yìí àwọn pípù yìí torí nígbà tó wá sọ̀yọ́ wọ́n ti fojú celebrity kan wò wọ́n fún láàyè inú àfihàn interview ayé ọba kò sí ní rí ikọ̀ àwọn kọ́lọ́fín wa lọ́yọ̀ọ́ tí ó mọ̀ padà lọ́mọ fi tàbùkù wa lórí ayélujára nígbà tó ti yẹ pé ilé ládìí èsì ti níyì àwọn tó yẹ ká jẹ́ tiwa tó yẹ ká pọ́n gbé lárugẹ ká pọ́n sàpọ́nlé wọn àní pọ́n wọn lé àwọn tó yẹ ká fún àwọn kìnnì àwọn aráàta ni wọ́n ń jàǹfààní ẹ̀ tó ń pè wá sálà ta sì ń dìbẹ́ǹdì yín nìsín ẹyẹ tá a bá yan yun á dàbí alábòsí tó rọ́ wà nù mí yín sì yan ni mo ṣe ń yan nígbà tó wá táwọn yìí ń dọ́ọ̀jì ẹ̀ nígbà tí bàbá wà ní pèbí tí olórí tó fi ṣe interview olórí gbogbo ààyè àgbàjù tó fi gbà hàn ni wọ́n ń sọ ó fi sọ̀rọ̀ sí wa tó yẹ kó tọ́ ni ipò náà wò dá kíní kan nígbà táwọn fẹ́ ṣe ọ̀rọ̀ oyè inú ẹ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní pàṣẹ ọ̀nà wa nígbà tó rí atán débẹ̀ ni ta ló dẹ̀ ìndọ́jì ẹ̀ nígbà tí gbà láàyè nígbà ẹ̀ fàyè gbà wọ́n tẹ́ ẹ̀ fàyè gbà wọ́n ìntí máa ń bí wá nù ṣùgbọ́n ẹ má jà pọ̀ láyòye ká má torí àwíjàre kí tọ́ tán lẹ́nu àwọn gba Aláàfin lámọ̀ràn àwọn people yìí distractors ni wọ́n àwọn nǹkan táwọn sọ pé kán máa ṣe ní ìsìn àwọn nǹkan ìlú ti wá gangan lọ́yọ̀ọ́ Aláàfin tán jọba lé lórí àti Yorùbá lápapọ̀ láwọn ibi tọ́wọ́jà ìjọba wọn dé bá ṣe ní lọ síwájú tá a tẹ̀ síwájú ìníkó ìta gbọ́dọ̀ lórí ètò lónìí a sọ pé ọba kan làgbà o ṣùgbọ́n kí akọ etí ọ̀gbẹ́ kí ọba wa náà sì kọ etí ọ̀gbẹ́ sí àwọn distractors tí àwọn èèyàn fi jáde sí àǹfì. àwọn